kò gbọ́dọ̀ ṣẹlẹ̀, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Kí ni mo gbọ́ yìí? Kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Lólùfẹ́ mi, ìròyìn kan máa ní mo máa gbọ́ tó tọ́ mi lọ́wọ́ ní àná àtànágún ló yẹ kí n tiẹ̀ ti sọ̀rọ̀ nípa ẹ̀. Mi ò kàn ráyè lánàá yẹn ni mo á rò pé wẹ́ tó bá di èní mo máa sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ gbọ́, kí ni mò ń gbọ́ yìí? Mi ò mọ̀ bóyá ẹ̀yin náà ẹ ti gbọ́ o, but mo mọ̀ pé kò tiẹ̀ sọ́gbọ́n ná. Bí gbogbo yín ò tí gbọ́, díẹ̀ nínú yín á ti gbọ́. Ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ gbẹ̀mí Queen Naomi sí ilé ìwòsàn? Ṣé lóòótọ́ ni ṣá? Ṣó gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀? Àwọn amọ́bí tá a wá ń balẹ̀ ayé yìí lọ o. Ṣé bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀tá Queen Naomi pọ̀ tó ni tó fi fẹ́ gba ẹ̀mí ẹ̀ sí ilé ìwòsàn? Ó ga o, ó ga o. Bí mo ṣe gbọ́ ìròyìn yẹn, I was surprised. Àníbi tí iṣẹ́ yẹn ti wá, ṣé bí ilé ayé ṣe ríre? Àwọn tó máa sọ pé òòṣà jẹ́ ń pé méjì obìnrin ò dénú, wọn ò máa parọ́ lóòótọ́ o. Wọn ò máa parọ́ lóòótọ́ o. Despite pé ọmọbìnrin yìí ó ti fi àfínlẹ̀ fún yín, CAC náà ẹ tún sì ń lépa ẹ̀mí ẹ̀. Ẹ tún sì ń lépa ẹ̀mí ẹ̀. Ta ló mọ̀? Ta ló mọ̀ bóyá nǹkan tó ṣẹlẹ̀ yìí gan kò ṣẹ̀yìn ẹ̀yin olórí láàfin? Ta ló mọ̀? Ẹ̀yin olólùfẹ́ mi, nọ́ọ̀sì kan mà ló jáde o. Nọ́ọ̀sì yẹn jáde, ó lóun ò lè sùn, òun ò lè wo, òun kàn ń gbọ́ igbe ọmọdé, òun rí táwọn ọmọdé ń lé òun, bóyá tó ń yọgi lé ni àbí tó ń nà ni, I don't know. Ó lóun ò lè sùn, ó lóun ò ní rest of mind mọ́. Ó ní ẹ̀rí ọkàn wá ń jẹ́ òun. Ẹ̀rí ọkàn yìí ló máa ń jẹ́ arábìnrin yìí nígbà tí ó lè sùn, tí ó lè wo, bó má ṣe kọrí sí ààfin màní yìí tó lóun fẹ́ lọ confess. Ẹni olùfẹ́ mi, tí ẹ bá gbàgbé, nígbà tí ìṣẹ̀lẹ̀ Stanbic Ìbàdàn yìí ṣẹlẹ̀, gbogbo yín tẹ́ bá ṣe rántí, wọ́n nígbà tí olórí Naomi gbọ́, bóyá nígbà tó gbọ́ ni, bóyá nígbà táwọn ọlọ́pàá arrest ẹ̀ níṣà, mo sá gbọ́ wípé wọ́n ló collapse, wọ́n ló faint. Wọ́n dẹ̀ rọ́ṣẹ̀ lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú. Ilé ìwòsàn yìí ni Queen Naomi wà tó sì ń gba ìtọ́jú. Nìkan nínú àwọn olórí láàfin Ọ̀jájá number 2 Ọọ̀ni of Ifẹ̀, ìkan nínú àwọn olórí láàfin ló wá gba ilé ìwòsàn lọ. Ló bá lọ fún nọ́ọ̀sì ní owó àbẹ̀tẹ́lẹ̀, wọ́n ní $250,000 àti $50. Tẹ́ ẹ bá ṣẹ́ $50, mi mọ iye tó ń ṣẹ́, èmi ò ná dọ́là rẹ̀, kò jẹ́ kí n lè mọ̀ pé iye báyìí ni wọ́n ń ṣẹ́ dọ́là. Tẹ́ ẹ bá papọ̀ mọ́ 250, bóyá máa lọ bí 3+. Wọ́n ní olórí yìí tó wá ń sọ fún nọ́ọ̀sì wípé tó o bá lè parí iṣẹ́ tí mo rán ẹ yìí, kí Queen Naomi kó má padà sílé mọ́. Níbi tẹ́lẹ̀ yìí ti wá mọ́ tó ṣì wà ń bẹ̀ pé omi pọ̀ lámù, tó bá ti lè parí operation yìí, omi pọ̀ lámù. Kí ló dé? Níbo là ń balẹ̀ ayé lọ tààrọ́ kọ̀? Níbo là ń balẹ̀ ayé lọ tààrọ́ kọ̀? Kí là ń wálé ayé máyà fún? Ọmọbìnrin tó ti fi àfilẹ̀ fún yín, tẹ́ ẹ bá dẹ̀ máa wò náà, ara rú nǹkan tí ọmọbìnrin yìí tó ń fèsì láàfin nìyẹn tó fi kúrò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń bú. Kí ló rí tó fi kúrò láàfin? Ilé ọlá, ilé ọlà, ilé ìgbádùn. Ṣé ọpọlọ tiwa ò yẹ kó sọ fún wa wípé ẹni tó lè kúrò nílé ọlá, ẹni tó lè kúrò nílé ọlà tó lọ joyè ilé sanmídùn joyè lọ, ṣé ẹ ti mọ̀ wípé ó ní nǹkan kan tó rí ní ilé ọlá tẹ̀yìn wò yẹn? Wọ́n ní òkèlè gbígbẹ tòun ti sùúrù
ó sàn ju ilé ọlá tó kún fún wàrà àti oyin tó jẹ́ pé ojoojúmọ́ ìbànújẹ́ ni lọ. Olórí Sílẹ̀kùn Ọlá tó kù láàfin, ẹ̀yin rò wípé ààfin ò bá rọgbọ fún ni á kù láàfin. Wọn ò jẹ́ káàfin rọgbọ fún ni, wọn ò jẹ́ káàfin tutù fún ni, wọ́n gbé ààfin gbóná fún òun ló jẹ́ kó kù láàfin. Ẹ̀yin lólùfẹ́ mi yẹn ò ní rírun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Irú ọ̀rọ̀ báyìí ò ń ṣe ọ̀rọ̀ tí gbogbo wa ò ní gbọ́. Ó ṣeé ṣe kẹ́yìn kan ti gbọ́ o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, but fún àǹfààní àwọn tí wọn ò tí gbọ́, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ẹ ò ní rírun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe náà, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe kí gbogbo akájọ máa jẹ̀gbádùn ètò yìí. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa. A ò ní tẹ́nítì ká o. Ayé le o, ayé burú o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó lè go viral. Kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Kí ni nǹkan tí mò ń bá lọ? Ààfin ò bá dùn fún Olórí Sílẹ̀kùn Ọlá Naomi, àwa kúrò láàfin. Ààfin ò rọrùn fún ni, wọ́n gbé ààfin gbóná fún ni. Ó wá wò pé ilé Sanmi ó dùn joyè lọ, òun ló jẹ́ kó kúrò láàfin. Síbẹ̀síbẹ̀ náà ẹ tún sì ń lépa ẹ̀mí ẹ̀. Ẹ wá dúró nǹkan tó ṣẹlẹ̀ sí tí ẹ̀ pítì tí ẹ̀ ṣàánú ẹ̀ kó sá kúrò láyé fún yín, òun ni gbogbo ẹ̀wọ̀n kan yín. Ìgbà tí arábìnrin yóò lè sùn, arábìnrin náà sì yóò lóun ò lè sùn, òun ò lè wo, ọmọ kékeré ń léun ní ojú oorun, òun ò lójú oorun mọ́, ọkàn òun ò balẹ̀, òun láti wá confess. Kódà owó tí wọ́n tún kó fún, owó tó gbà ó tún kó dání. Bóyá kọrí sáàfin nìyẹn o. Nígbà tó dáàfin, ó bá lóun fẹ́ rí kábíyèsí Ọ̀jájá number 1. Kábíyèsí bá jáde sí o, ló bá kẹjọ ló bá rò fún kábíyèsí. Kábíyèsí ní irọ́ ló ń pa, kò jẹ́ bẹ́ẹ̀. Ó ní ẹ pé àwọn olórí jáde kíkẹ́ òun sọ èyí tó jẹ́ fún wọn níyìn. Láì fọ̀rọ̀gùn, kábíyèsí máa pe àwọn olórí jáde. Ó máa pọ́ìntì ẹni tó gbéṣẹ́ fún nínú àwọn olórí. Can you imagine? But to be surprised, according to the statement, to be surprised, wọ́n ní kábíyèsí kan sọ pé kò jẹ́ bẹ́ẹ̀, kò lè ṣẹlẹ̀, kò lè rí bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọbìnrin yìí ẹ sáfẹ́ dójú tì mí ṣá, ẹ sáfẹ́ sọ mí lẹ́nu ṣá. Ṣé nǹkan tó yẹ kó jáde lẹ́nu Ọ̀jájá number 2 nìyẹn? Tó bá yẹ pé lóòótọ́ ni o, ẹ jọ̀ọ́ mi ò torí adé rí fi o, mi ò torí adé sọ̀rọ̀ sí o. Ta ni mí tí mo fẹ́ sọ̀rọ̀ sórí adé? Àmọ́ tó bá yẹ pé nǹkan tó jáde lẹ́nu kábíyèsí nìyẹn, ó kù díẹ̀ káàtó, ó kù díẹ̀ káàtó. Kò sí bọ́ ṣe ṣorí tí náà kí o ṣe. Irú nǹkan tárábìnrin yẹn ṣe attempted murder náà ń pè, attempted apààyàn, òun ni wọ́n ń pè owó èèyàn bẹ́ẹ̀. Ibi tí Naomi wá báyìí, ó yẹ kí irú obìnrin náà ti wà bẹ́ẹ̀. Kábíyèsí, ó yẹ kẹ́ ẹ ti fa irú obìnrin bẹ́ẹ̀ lé ọlọ́pàá lọ́wọ́. Àwọn alẹ́ sọ wípé kò jẹ́ bẹ́ẹ̀, kò lè rí bẹ́ẹ̀, aṣọ́álẹ̀ nígbà tí mo máa fẹ́ wọ́n ti sọ fún mi pé ó ní gángan. Kábíyèsí, àwọn wo lẹ kó sáfin? Àwọn ẹjọ́ ẹ foríjì mi tọrọ ìbá ju ẹnu mi lọ. Àwọn wo lẹ kó sáfin? Àwọn wo lẹ kó sáfin Ọlọ́run? Kábíyèsí, kí ẹ kàn rí irúwọ́ ògiri wa, ẹ kàn kó wọn sáfin ni. Tó bá yẹ pé lóòótọ́ ni nǹkan tẹ́ ẹ̀ ń sọ, kábíyèsí, ẹni wọ́n ti sọ fún yín pé ó ní gángan, ó ní kinní kan lórí, pé kò jẹ́ ṣe bẹ́ẹ̀, bóyá kò mọ nǹkan tó ń ṣe ni. Ẹ̀yin náà dẹ̀rẹ̀ ni tó ní gángan, ẹ gbé wá sáfin. Ṣé obìnrin bẹ́ẹ̀ ló yẹ kó bá yín gbé àfin? Kábíyèsí, a ní ó yẹ kí obìnrin yìí kó náà ti wà ní Agodi, ó yẹ kó ti wà lágodi. Naomi kọ́ ló pààyàn, Oríyọmí kọ́ ló pààyàn, wọ́n fẹ́ ṣoore. Òun ni nǹkan tó ṣẹlẹ̀, ẹ wo ibi tí wọ́n wà. Ẹ wá wo ẹni tó lọ fúnyàn lówó pé kán bóun gbẹ̀mí èèyàn. Ṣó yẹ kí wọ́n ẹni bẹ́ẹ̀ ṣì wà láàfin? Ẹ̀yin lólùfẹ́ mi, ẹ jọ̀ọ́, tó yẹ pé nǹkan títí mò ń sọ yìí kò bọ́rọ̀ mu, ẹ jọ̀ọ́ kí lè rọ ọkàn ti yín? Ṣó yẹ kí obìnrin bẹ́ẹ̀ ṣì wà láàfin? Ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ọkàn yín hàn lábẹ́ comment section. Tó bá yẹ pé lóòótọ́ irú obìnrin bẹ́ẹ̀ ó sì yẹ ní obìnrin tó yẹ kó wà láàfin, ẹ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. But gẹ́gẹ́ bí èrò ọkàn tèmi, ó yẹ kí irú obìnrin bẹ́ẹ̀ kó ti wà lágodi, kò yẹ kó máa báyàn gbé ààfin pọ̀. A ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Queen Naomi àti nurse tó tó àṣírí ti tú o, àṣírí ti tú. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yẹn, jọ̀ọ́ ẹ bá mi share, kẹ́ni bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ti subscribe, kí lẹ̀ ń dúró fún? Ẹ subscribe kájọ máa jẹ.